kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé aṣẹ́yìn lọ́ba fún àánú ńláńlá tí a rí gbà o. Àdúpẹ́ fún oore ọ̀fẹ́ tí kò wọ́pọ̀. Àdúpẹ́ fún èémí imú wa. Àdúpẹ́ ẹ̀yin kọ́kọ́rọ́ àgádágodo tí ó ti ayé wa tí ẹ fi àánú gbé wa ró. Ògo ní fún orúkọ mímọ́ yín o. Ọlọ́run aláàánú jùlọ. Ọ̀rọ̀ tí ó gbọ́ lẹ́ni kó ṣayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ ní ọjọ́bọ̀ ọjọ́ 21 oṣù kẹta. Àkòrí tí a ó gbéyẹ̀wò lẹ́ni sọ wípé ìtura nínú iṣẹ́ ìsìn. Ìtura nínú iṣẹ́ ìsìn. A mú àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí 26 ẹsẹ̀ ìkẹjọ. Ìwé orin Dáfídì orí 26 ẹsẹ̀ ìkẹjọ. Olúwa, èmi ti ń fẹ́ ibùjókòó ilé rẹ, ibi àgọ́ ọlá rẹ. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Jeremáyà orí 29 ẹsẹ̀ ìkejìlá sí ìkẹtàlá. Jeremáyà orí 29 ẹsẹ̀ ìkejìlá sí ìkẹtàlá. Ẹ̀yin ò sì ké pè mí, ẹ ò sì lọ, ẹ ò sì gbàdúrà sí mi, èmi ò sì tẹ́tí sí yín. Ẹ̀yin ò sì ṣàfẹ́rí mi, ẹ ò sì rí mi, nítorí ẹ ò fi gbogbo ọkàn yín wá mi. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́bọ̀. Ní ayé òde òní, a kọ́ ọ̀pọ̀ àwọn ilé ìjọsìn ní ọ̀nà tí yóò gbà dẹ àwọn olùjọsìn lọ́rùn. Èyí dára. Ẹ̀wẹ̀, a kò gbọ́dọ̀ gbàgbé ara débi pé a ó gbé ìtura lékè ìdí tí a fi wá sí ilé ìjọsìn tí a fi wá jọ́sìn. Láti ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run ni. Yálà ìtura wà níbẹ̀ tàbí kò sí ìtura níbẹ̀. Nígbà tí o mọ̀ pé Ọlọ́run wà nínú ìpàdé kan, gbàgbé ipò rẹ láwùjọ kí o sì súré débẹ̀. Má ṣe lọ sí àwọn ètò Kìrìsìtẹ́nì láti máa wá ìtura. Kò sí ènìyàn ńlá ní ilé Ọlọ́run. Ìwé Jákọ́bù orí 2 ẹsẹ̀ 1 dé 9. Tí o bá lọ sí ìjọ láti ṣe àfihàn ipò rẹ, ohun kan ti sọnù nínú ayé Kìrìsìtẹ́nì rẹ nìyẹn o. Ní ìgbà àkọ́kọ́ tí mo lọ sí ètò Kìrìsìtẹ́nì ní ìta Nàìjíríà, ìyẹn ní Kẹ́ńyà ní nǹkan bí ọdún 1975, ìpín tó wà kò lè san owó ilé ìtura kan, ká má wàá sọ ti tíkẹ́ẹ̀tì. A ní láti gbàdúrà sí Ọlọ́run kí ó pèsè owó ìrìn àjò náà. Ó sì pèsè, ó ṣe bẹ́ẹ̀. Ọpẹ́ ni fún Ọlọ́run. Ilé ìwé kan wà tó ní ilé ìgbé fún àwọn akẹ́kọ̀ọ́. Èyí ni wọ́n fi sílẹ̀ fún wa lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹni tó ń bọ̀ fún ètò náà. Olùkọ́ ilé ìwé gíga ni mí o. A sì pọ̀ nínú ilé ìgbé náà, ṣùgbọ́n mi ò kúkú bìkítà. A kò wá láti ṣe yànga níbẹ̀. A lọ láti wá Olúwa ni. Ọlọ́run ṣe ohun tí mo là kọjá, nítorí mi ò lè gbàgbé ìrírí mi níbẹ̀ láéláé. Ìgbà àkọ́kọ́ nìyẹn o tí mo rí yàrá ìtẹ́ Ọlọ́run. Ohun kan tí mo mọ̀ nípa Ọlọ́run ni pé o gbọ́dọ̀ wá tí o bá fẹ́ mọ̀ ọ́ ní tòótọ́. Ìdí nìyí tí ìwé Àìsáyà orí 65 ẹsẹ̀ 6 sọ pé ẹ wá nígbà tí ẹ lè rí i. O ní láti fi ara balẹ̀ wá Ọlọ́run tí o bá fẹ́ rí i. Nígbà tí o bá wá ojú rẹ̀ nípa ohun kan, bí ara bá ṣe tù ọ́ sí, kò ní yẹ kí ó dí ọ lọ́wọ́ o. Mo rántí nígbà kan tí mò ń gbàdúrà nípa ọ̀rọ̀ kan fún bí ọdún 2 sẹ́yìn. Wọ́n wá pè mí láti wàásù níbi ìpàdé kan. Ibẹ̀ ni Ọlọ́run ti dá mi lóhùn ọ̀rọ̀ tí mò ń bá sọ o. Ká ní mi ò wá lọ sí ìpàdé yẹn ńkọ́? Mi ò bá má gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run nípa ọ̀rọ̀ náà. Níbi tí ẹni 2 tàbí 3 bá péjọpọ̀ sí ní orúkọ rẹ̀, Ọlọ́run wà níbẹ̀. Nítorí náà, bí o bá ti ń wá ojú Ọlọ́run lórí ọ̀rọ̀ kan tí kò sì tí ì yanjú, lọ sí ìpéjọpọ̀ níbi tí àwọn ènìyàn wà ní orúkọ rẹ̀, kí o sì rán an létí ìlérí rẹ̀ nínú ìwé Mátíù orí 18 ẹsẹ̀ 20. Lẹ́yìn ìpéjọpọ̀ náà, gbogbo ìnira tí o lè máa kojú nínú wíwá yóò lọ o. Ṣùgbọ́n ìbápàdé rẹ pẹ̀lú rẹ̀ yóò wà títí láéláé. Nígbà mìíràn, o lè ní láti mú nínú gbígba ìyanu rẹ tàbí ìtura.
mo lérò wípé wàá yan èyí tí ó dára nínú kí o yan gbígba ìyanu rẹ tàbí kí o máa wá ìtura. Wàá yan èyí tí ó dára. Kókó ọ̀rọ̀: má ṣe pàdánù ìyanu rẹ o nítorí tí ò ń wá ìtura. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní títa ríro là ń kọlà, nígbà tó bá jiná tán á wá di oge. Ẹ má jẹ́ kí a máa wá ìtura fúnra wa, ṣùgbọ́n ẹ jẹ́ ká máa gbìyànjú láti ṣe é ní bó ti wà, bó ti rí. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Olúwabùkọ́lá Ayakó ní orúkọ mi. Nígbà tí a máa pàdé lọ́la, ìpàdé wa bí ó dàbọ̀.